oògùn kọ́nẹ́rà ti Yorùbá ká tó máa tẹ̀síwájú àjúbà Olódùmarè o. Nígbà tá a tún gbọ́ wípé àìsàn kan tó ti wọ̀lú tí ń jà bí ìjì, bí kéèyàn máa bì, kéèyàn máa ṣu, àtún á wò wípé ara àwọn nǹkan tí bàbá mi Edward kó fún mi kù, nítorí wípé ààrùn tá à ń pè ní kéèyàn máa yàgbẹ́, kéèyàn máa bì, kọ́ máa ṣu, kọ́ máa bì í ti ṣẹlẹ̀ rí láàrin 1990, láàrin 1993, 94, 95, ó ti ṣẹlẹ̀ rí wọ 96. Ó sì ní tí bàbá mi ló ń jọ náà. Àwọn tó bá mọ bàbá mi ní ìlú Alápá ní ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ Àṣà nípínlẹ̀ Kwara, ibẹ̀ ni bàbá mi lọ hospital ìjọba sí, registered clinic. Kéèyàn ṣiṣẹ́ ògùn débi tó tún fi ní ìwé òǹtẹ̀ ìjọba pé máa tọ́jú èèyàn nílànà tòyìnbó. Bàbá mi jogún ewé àtegbò lọ́dọ̀ àwọn bàbá rẹ̀. Bàbá mi tún wá tẹ̀síwájú lórí ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ lọ́dọ̀ àwọn òyìnbó tó wá sí Cottage Hospital nílùú Ẹdẹ North Local Government. Àwọn òyìnbó yẹn ni wọ́n wá, àwọn náà sọ bàbá mi l'Edward. Nígbà wọn ríṣẹ́ takuntakun, tọ́pẹ́ ìmọ̀ pé àwọn òyìnbó máa ń tọpinpin èèyàn. Táwọn òyìnbó bá ti mọ̀ pé ẹni yìí ní nǹkan lọ́wọ́, àwọn òyìnbó wà á súnmọ́. Àwọn náà wá súnmọ́ bàbá mi, wọ́n mọ ìmọ̀ Yorùbá. A gbọ́ pé ogun bàbá rẹ ni, come and learn, come. Àwọn náà fún bàbá mi l'Edward. Ọmọ Yorùbá ṣe jẹ́ Edward. Ẹ like, ẹ share, ẹ comment. Ẹ lọ wá ògì tútù. Mo búra pẹ̀lú ọkọ Ọlọ́run ṣe bàbá mi ni. Ìwọ tó bá lò tó bá ṣiṣẹ́ fún ọ, bá ń fàdúrà ran bàbá mi lọ́wọ́ pé wájú tó kọjú sí kó máa dáa. Ẹ̀yìn tó sì fílẹ̀ ọmọ bàjẹ́, àwọn oògùn tí ń jẹ́ leléyìí o. Èyí sí àwọn oògùn tẹ́lẹ̀sẹ̀ máa lò tẹ́lẹ̀ máa wò pé ọdọ̀ tún la. Wọ́n bá ní èèyàn ń ṣu, èèyàn ń bì, tí wọ́n ti lo gbogbo ẹ̀ fún, tí ó dàbí ẹni wípé kò fẹ́ mú. Ẹ sì lè wà níbi tí ò ti sí hospital ìjọba bọ̀rọ̀. Èèyàn máa ní first aid, kò sí ní tó burú bẹ́ẹ̀. Ó ní wàá wá òrombó iyekíye ni o. Òrombó iyekíye. Tó bá dẹ̀ ní èyí tí ẹ ti fún lé, ẹ lè lò. Kò sí ní tó burú bẹ́ẹ̀. Tẹ́ bá léyìí tí wọ́n ti fún lé. Òrombó pẹ̀lú ògì tútù. Òun lẹ ń wò yẹn o. À ń fi eléyìí lẹ́ nítorí pé àìsàn tí wọ́n tún ló gbòde. Àìsàn burúkú ò ní kọlù wá o. Kódà àbí tẹ́lẹ̀ ti ṣẹ́ dé. Bóyá o ti wá lọ àgbo kan tó ti wá yí àgbẹ́tẹ̀bẹ̀rẹ̀ ti fẹ́ bọ́. Ìwọ lò ó rí i pé lójú ẹsẹ̀ nígbẹ́ wọn dà. Ara àwọn nǹkan táwọn bàbá wa máa ń lò ń jọ wọ̀n àná ni. Àìsàn kọ́nẹ́rà onígbá méjì ni Yorùbá ń pè é. Àìsàn kọ́nẹ́rà onígbá méjì. Èèyàn máa ṣu, èèyàn máa ṣègbọ̀nsẹ̀, yóò sì máa bì. Ẹ rí i pé mi ò mọ̀ọ́mọ̀ ká ní o. Kò sí iye òrombó tẹ̀lé lò. Bóyá ìyọnu ayé ni wọ́n ń wá. Aṣínà ni wọ́n ń wá. Gbogbo àṣírí Ìbò kan ni wọ́n ń wá. Wọ́n kàn sí mi. Èmi lórí nọ́mbà mi 080 30 45 63 83. 080 30 45 63 83. 080 30 45 63 83. Ó wá mú ọtí àwọn àgbàlagbà tó jẹ́ white, ó fi díẹ̀ sí. Lògùn bá dé. Tí máa ní èèyàn tiẹ̀ tí wá yàgbẹ́ mẹ́rẹ̀ ti fẹ́ bọ́ tí ó sì sọ hospital ìjọba. Ara àwọn nǹkan táwọn bàbá wa máa ń lò ní. Nígbà tí àìsàn yẹn jà nígbà yẹn lọ́dún náà lọ́hùn, bàbá mi lò púpọ̀ jù. Kọ́lọ́n bá ń fọ̀rún kẹ́. Ayé ò tí ì lajú báyìí. Tí máa ló ti fẹ́ kú o, bàbá mi sì ti ṣe kalẹ̀. Ẹ máa ti bùṣẹ́ fún. Ní ìsinmi gbogbo wọn náà wọ́n rántí iṣẹ́ kọ́kọ́ lọlẹ̀. Ìgbà wọn ni àwọn kan tí wọ́n jọ ń ta kàngbọ̀n pẹ̀lú hospital tí wọ́n ní wọ́n pẹtíṣàn bàbá mi, wọ́n ní kí ló dé téèyàn kú sí hospital rẹ̀.
police headquarter Ìlọrin náà ni wọ́n mú bàbá mi wá ń gbà náà. Wọ́n ní kí ló dé téye kú hospital Òrìṣàtọ́lá, ẹ̀ tó ti gbọ́ yín rí. Nǹkan bẹ́ Nàìjíríà yìí. Nígbà wọ́n wò pé kí ló dé gbogbo àwọn kọ́lẹ́rà wọ́n dákẹ́ hospital tá wà lọ́lọ́pàá ńgbà náà. Wọ́n wá tún lọ pẹtíṣàn bàbá mi pé kí ló dé téye kú hospital rẹ̀. Àwọn ọlọ́pàá sì dé. Wọ́n á ní bàbá Òrìṣàtọ́lá ẹni ẹjọ́ jẹ́ o. Ẹjọ́ kínni wọ́n lè yẹ kú hospital yín. Ẹ tó ti gbọ́ yín rí. Ẹ bá ń like ẹ bá ń share rẹ̀. Dáadáa àwọn fẹ́ kéèyàn máa tọ́jú bàbá mi. Ṣùgbọ́n kò ṣẹlẹ̀ rí. Bàbá mi lọ hospital ìjọba gbogbo ọdún tó fi lò kó tó di pé bàbá mi sípò padà èèyàn kan kú hospital rẹ̀ rí. Wọ́n sì ń gbádùn. Béèyàn bá dé bá ní ẹ̀kọ́ náírà ní o igbá o ẹ̀bù kí ni fún. Bàbá mi tún wá employ àwọn nọ́ọ̀sì náà sábẹ́ rẹ̀ tí sanwó oṣù fún wọn. Register clinic. Kálófin fàyè gbani bá gbé láńsẹ̀sì bàbá mi jáde. Kó lè mọ̀ pé kì í ṣeré bàbá mi ṣiṣẹ́ débẹ̀ ni. Eléyìí nìsín wá ọtí àwọn àgbàlagbà. Kì í ṣe dandan kó jẹ́rú èyí tó ń wò yìí òkè bọ́kọ́ láti jẹ́ ọtí ògógóró. Ìbá jẹ́ local one ìbá jẹ́ kínní ra bu díẹ̀ sí. Wá bu ògì tútù pẹ̀lú òrombó kọ mí ìṣe papọ̀. Òní jẹ́ mú kẹ́yìn náà rí bá gbé kámẹ́rà sí káyọ̀ rí pé mo mú. Òjò báwọn lọ bóòlù ẹ̀ ṣe wá mú tó bá jẹ́ ọmọ kékeré ni baby spoon kékeré ọmọdé tó fi máa ń lo ẹyọ kan ti tó ẹ lè lò fún láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ìgbà tó tiẹ̀ fi mú láàrin ìṣẹ́jú mélòó kù gbogbo ẹ̀ would stop tó bá jẹ́ pàgbàlagbà ni ẹni ó mu gáàsì kan dédé kọ́ọ̀pù tí mo lórí ṣìnáàpù yẹn ó ti tàn kò ní gbúrò kankan mọ́ ẹ like ẹ share ẹ comment nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83 ìlú Ìlọrin náà mo wà gbogbo àwọn tán fi jìbìtì tán lo jìbìtì tán mẹ́sẹ̀jì yín ní Fágbénró Òrìṣàtọ́lá kí láà fi wọ́n ṣe herbs 419 ni wọ́n o gbogbo àwọn tí wọ́n ń dá yín lóhùn ní kí ló orúkọ rẹ̀ ní messenger mi ò dé yẹn kankan lóhùn ní messenger o gbogbo àwọn tán ní ẹ send owó ń ò gbé owó lọ́wọ́ ẹnìkankan o à ń 419 nu o ìlú Ìlọrin lèmi sì wà àwọn èèyàn mọ̀ ní ẹ mọ̀ wọ́rí ibi táwọn wà ìlú Ìlọrin mo wà mọ̀ ń pariwo ìlú Ìlọrin Agbo Ọba tẹ́ bá ti dé Ọláolú guest house junction lágbo Ọba kò jìnnà sílé epo Ibrolac junction transformer mẹ́mẹ́ organizer tó wà wájú ilé epo yẹn ti kó wá síbi junction ẹ bèrè ilé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá wọ́n náà wọlé mi sí yín ẹ ní bọ́ sọ́wọ́ 419 o nọ́mbà mi ni 080 30 45 63 83 ní fàìsàn ló gbà ire o ire gbàngbà.